Olori Temitọpẹ di Ayaba Kẹfa Laafin Ọọni Ogunwusi. Ọjọ́ Ajé Monde ọ̀sẹ̀ yìí làwọn mọ̀lẹ́bí Ọọ̀ni Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì lọ sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí Temitọpẹ Mọ́rẹ́níkejì Adéṣẹ́gun níbi tí wọ́n ti lọ tọrọ arẹwà apọ́nbẹ́porẹ́ náà fún Ọọ̀ni Àdìmúlà. Gẹ́gẹ́ bákọ̀wé ìròyìn kábíyèsí ṣe fi sórí fesibúùkù rẹ̀, Mọ́rẹ́níkejì ni olùdásílẹ̀ àjọ kan tí wọ́n ń pè ní Hopes Alive Initiatives HAI. Ó sì jẹ́ ọbabìnrin láti ìdílé Adéṣẹ́gun Ìbípẹ̀ nílùú Àgọ́ Òwòyè níjọba ìbílẹ̀ Àríwá Ìjẹ̀bú nípínlẹ̀ Ògùn. Ó ní dípúlọ́mà ní fásitì Èkó, ó sì tún kàwé láwọn iléèwé bíi fásitì Oxford, Cambridge àti Harvard Kennedy lórílẹ̀‐èdè United Kingdom lọ́hùn-ún. Ó ti fìgbà kan rí jẹ́ alákòóso ètò kan tí wọ́n ń pè ní Healthwise lásìkò ìṣèjọba gómìnà Babátúndé Rájí Fáṣọlá nípínlẹ̀ Èkó. Mọ́rẹ́níkejì ni olórí kẹfà tí Ọọ̀ni fẹ́ láàrin oṣù méjì péré. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 20 oṣù kẹwàá yìí ni ayaba tuntun míì wọ ààfin, ìyẹn Adérónkẹ́ tó jẹ́ ọmọọba ní ìlà ọba Adémilúyì tí í ṣe Ọọ̀ni Ifẹ̀ 52 láti agboolé Òtútù nílùú Ilé-Ifẹ̀ tó sì kàwé gboyè nínú ìmọ̀ òfin. Òun ni ìyàwó karùn-ún tí Ọọ̀ni Ògúnwùsì fẹ́ wọ ààfin láàrin oṣù kẹsàn-án sí kẹwàá ọdún yìí. Ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án, ìyẹn ní nǹkan bí oṣù mẹ́sàn-án tí olórí Naomi Ṣílẹ̀kùnọlá ìyá Tadéníkáwò ọmọ bíbí ìlú Àkúrẹ́ kó jáde láàfin tí wọn ò sì rí ọ̀rọ̀ náà yanjú di bá a ṣe ń sọ yìí ni Mariam Anako tó jẹ́ ọmọ bíbí Ẹ̀bìrà nípínlẹ̀ Kogi wọlé tìlù tìfọn gẹ́gẹ́ bí ayaba tuntun tí wọ́n fi ṣọdún ọlọ́jọ́ tó kọjá. Lẹ́yìn èyí ni wọ́n lọ tọrọ Elizabeth Ọpẹ́olúwa Akínmúdà àti Olúwatóbilọ́ba Abigail Phillips táwọn méjèèjì sì dolórí. Ọ̀sẹ̀ tó lọ lọ́hùn-ún ni adúmáadán òrékelẹ́wà Afọláṣadé Ashley Adégòkè di ayaba tuntun. Ní báyìí ọmọ ọba Tèmítọ́pẹ́ ti tún di ayaba, àwọn olórí sì ti ń ṣe rọ̀gbàrọ̀gbà yí Ọọ̀ni rìṣàká láàfin níbi torí adé ti ń fẹlá ọba. Kódà kò sẹ́ni tó tí ì lè sọ bóyá ìyàwó keje ti wà lẹ́nu ilẹ̀kùn Ọọ̀ni torí oòrùn tó wà lókè yìí ó taṣọ ìságbẹ fún kábíyèsí Ògúnwùsì Ọ̀jájá kejì. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.